Gbọ́ ìkìlọ̀ ńlá tí Ifangelist ṣe fún Alaafin tuntun. Kí ló fà á tó fi kí ìkìlọ̀ yìí? Kí ló fà á tó fi ìkìlọ̀ lẹ̀ fún Alaafin tuntun? Ìjà wo ló ń lọ láàrin Ooni Of Ife àti Alaafin Ọ̀yọ́? Ó lágbára o. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn. Kí ni Ifangelist yìí sọ nípa mọ́ṣáláṣí àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ní Ṣàngó ló kọ́? Ẹ gbọ́ báwo ló ṣe jẹ́, ṣe gbọ́rú ẹ̀ rí? Kódà ọ̀rọ̀ kan Akéwúgba Gold o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan àáfà ńlá ìlúmọ̀ọ́ká àáfà Akéwúgba Gold. Nínú fọ́nrán yìí náà lẹ ti máa gbọ́ ohun tí Ifangelist yìí sọ nípa Ààrẹ Òpìtàn lórí ọ̀rọ̀ ìtàn ìlú Ọ̀yọ́. Báwo ló ṣe jẹ́? Ifangelist yìí tún bínú tán o lórí ọ̀rọ̀ ìjà ta ló jẹ́ olórí ọba gangan láàrin Aláàfin àti Ooni Ife nípa ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin èèyàn, nǹkan bẹ́nu fọ́nrán yìí o, nǹkan bẹ́nu fọ́nrán yìí o. díẹ̀díẹ̀ ló pé ló ti lọ kó agbára bí wọ́n ṣe ń fi ẹnu fa iná tí náà ọmọ jáde lẹ́nu ní ẹ fi ń pè ní Ṣàngó Olúkòso àyàrá aná ń kọ̀máǹdì iná lẹ́nu. Ògùn ni, idán ni, òun gangan fúnra ẹ̀ ọ lọ́wọ́ sí bí wọ́n ṣe kọ́ the first mosque ní Old Ọ̀yọ́ Empire, ìyẹn láyé ọba Ṣàngó. Àmọ́ láyé Àjàká ní Islam wọbẹ̀. Ààrẹ Òpìtàn lẹ̀ Ìbàdàn ọmọ bá mi tún yòókù ṣe, nítorí náà ìfẹ́ ló láyé ìfẹ́. ìsà wọ́n gbéra wọ́n lọ sílùú Ọ̀yọ́, wọ́n wá kó ńbẹ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ wa à ń sọ wóróworó lẹ́nu. Àwọn ènìyàn tó jẹ́ pé ẹnu pọ̀rí pọ́ngbálákù bàbá wọn ọ̀gbà ìtàn, ìyẹn bàbá tó bí wọn, àwọn tó jẹ́ pẹ́nu bàbá wọn ọ̀gbà ìtàn, oníkálukú sì ń ganu ọ̀rọ̀ sáwọn alálẹ̀ méjèèjì. Onílé ó di ọwọ́, àlejò náà di ẹrù kan ṣoṣo ń bà mí pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. kí lẹ̀rù ọ̀hún? béèyàn bá ń ṣe dáadáa lénìí, ẹ̀rù tọ̀la máa bà mí púpọ̀. Wọ́n á wò pé kí n tó ní lọ́kàn pé nítòótọ́ bàbá yìí ń táyé ń pè wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ̀dẹ̀yìn oṣù 9. èrò tèmi nìyẹn o, èrò tí tèmi ni. mò ń fi ìwúre mò fi ń ràn wọ́n lọ́wọ́, mò ń ṣe tágbára mi ń ká. nígbà ìjímìjì, nígbà tí ìjímìjì ti ń bẹ, kò sí ti ń jẹ́ ọba aládé nífẹ̀ẹ́ o. ìgbà wo ni táìtù ti ń jẹ́ Ọọ̀ni bẹ̀rẹ̀? ìgbà wo ni Ọọ̀ni àwọn òyìnbó ni wọ́n bà nǹkan jẹ́. oyè tí wọ́n ń jẹ nífẹ̀ẹ́ yẹn tá a sọdọ̀ Ọọ̀ni lẹ́nìhùn Olú ni. Olú in the high rank eléyìí tí ń bẹ nílé Ifẹ̀. àwọn ẹlú sì ni wọ́n ń bá Olú ṣèlú kí Olú ó lè bá àṣẹ rílùú ṣe. ẹlú 7, Ifẹ̀ 6, ṣebo ní tóbi. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọba lẹ́nìí nítorí ọ̀làjú, ọgbọ́n àgbọ́njù, mo lórí ọ̀fẹ́ lọ́wọ́ kí n sáré lò ó ká fi jó lórí lérí àwọn kan. gbogbo àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ láti sọdọba, ara àṣòro rẹ̀ ti máa dènù. ipò Ọọ̀ni ńkọ́lọ́ bẹ̀rẹ̀. bàbá ń sọ nípa Odùduwà. àwọn tí wọ́n ti jọba kó tó di pé Odùduwà jẹ, mọye wọn ni, mọye ènìyàn tó ti jẹ́ Olú lótùfẹ̀ kó tó di pé Odùduwà dé ọwọ́ àjọba. àpèrè Ọbàtálá ni, torí pé Aláàfin kí ló bí ó kọ̀hún? Ọlọ́fin. kìí ṣèdè tẹ̀sẹ̀ lórí ìwúlẹ̀ o. ṣé bí bóníkálukú ṣe ń sọ èdè, ìtumọ̀ tí ó ní ṣe bọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́fin nílùú Ilé Ifẹ̀, ẹni tó ní ààfin lédè Ifẹ̀ tó jẹ́ Ọlọ́fin, ó di Aláàfin tìlú Ọ̀yọ́. àti inú èdè kan médè kan ni o. ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àkọ́kọ́ ni pé irú àkókò ìkọ́ ló yẹ ká máa ṣe gbogbo ìrégbè là ń ṣe tá a bá mọ̀. ìkíní mọ̀tàn èkejì mọ̀tàn. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin Òpìtàn alẹ́ Ifẹ̀, ẹ̀yin Òpìtàn alẹ́ Ọ̀yọ́. ìlú Ọ̀yọ́ gan nígbà àjímìjì ṣé wọ́n ń jọba ń bẹ̀ ni? nílùú Ọ̀yọ́ nígbà àjímìjì, nígbà ìpilẹ̀ṣẹ̀, ṣé wọ́n ń di ọba níbẹ̀ ni? ṣe bí ọlọ́yọ̀ lẹ̀ ẹ jẹ. ẹ̀yin Ọ̀yọ́, gbogbo apáta Ọ̀yọ́ lèmi náà o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó jẹ́ pé wọ́n ń pera wọn lọ́mọ Ọ̀yọ́. Gàǹbàrí ló bí wèrè. ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí. ọ̀ràn tí pé obì góró ni bàbá rẹ̀ kiri débẹ̀ ni tó fi lọ sọ́ra rẹ̀ dánmọ́. ibi tèmi ò rújú o, ìbí mi ò rújú. tó bá jẹ́ pé lótùfẹ̀ ni,
tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ ta ti wá ni èmi lọ́mọ ṣẹ̀rú àtètè kọ́kàn ọmọ elépo sẹ́sí orí ẹbọ bádìí ọba ti sí owó ẹbọ ní ọ̀gá oríkì mi tí mo mú jáde hùn nílùú Ilé Ifẹ̀ hùn ó túmọ̀ sí pé ń ẹ sọmọ gàmbàrí ń ẹ ṣe tápà ń ẹ ṣe jìnnà ẹlòmíín bẹ tó jẹ́ pé kì í sọmọ wa ṣùgbọ́n nígbà tí àwọn bàbá rẹ̀ dé tó jẹ́ pójú ọmọ pọ́n wọn tí wọ́n sọ pé lágbájá kó o tó bímọ o eégún báyìí lẹ́sẹ̀ eégún nìkan ni ọmọ rí tọ́ka sí péran rẹ̀ ló lé eégún kò ní sọ pé eégún táwọn ní nítorí kí ìpọ́njú àwọn olè bá a ṣe dẹ̀rọ̀ lọ́n bàbá àwọn ṣe sẹ́ nítorí sọ wọ́n dọmọ Yorùbá òjò bá ń lọ ibi títan rẹ̀ ó pin sínú bẹ́ẹ̀ bá ní kí ló fi jọ́ ọmọ Yorùbá yóò sọ pé eégún làgbé ńlẹ̀ bàbá wa gàǹbàrí ló bí wèrè ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọlọ́bàdé àbí ká kún fúnre káwọn bàbá tá a ní tí wọ́n jọba fún wa kí wọ́n jọba tó ṣe é mú yangàn ìkíní kejì èwo lọ́kàn wá ti balẹ̀ lé wọn lórí ládùúgbò gbogbo tílẹ̀ wọn arílẹ̀ kóòtù òjìrè wọ́n ń pọmọ wọ́n ń pàyà wọ́n ń para wọ́n ń pojúlùmọ̀ àwa ń já àságbà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹni tí bá ti ń wọ ẹni tí bàbá rẹ̀ jẹ lówó tí ó bá sinmi ó náà pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó ẹ má jù kò sórù lè mọ́ kó nílé ọmọ bá a ṣe fọhùn àwa nìkan kọ́ la mọ̀ tán oníkálukú wa àwa fẹ́ máa ṣe mọ́dá kí ọba tuntun tọ́sẹ̀ góróyè kó lè bá a sọ pé lágbájá ń bẹ lẹ́yìn mi bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àárín ọdún 10 20 ọdún bọ́mọ ènìyàn bá padà lẹ́yìn èèyàn ò ní mọ̀ ẹ rántí pé lọ́jọ́ táwọn èèyàn pé bìbà lẹ́yìn lórí tẹ̀ ń wo wájú tẹ̀ ń wẹ̀yìn tẹ̀ ń rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kan ń bẹ nínú ilé kì í ṣe pé wọ́n fẹ́ràn yín ni wọn ò ṣe wá ṣùgbọ́n wọ́n ń dúró pé lágbájá goróyè ń bẹ nínú ẹni tí ì nífẹ̀ẹ́ sí o torí pé wọn nífẹ̀ẹ́ sí yín ìní òjì kẹ́ táwọn eléyìn lẹ́wò lẹ́fì mọ́ ṣe dáadáa ẹ ti wà nípò ọba ẹ wá dúró gbogbo rẹ̀ tí wọ́n ṣe fún yín ayé ń ṣe dànsáàkì fún yín bàbá wa Aláàfin Ọ̀yọ́ dànsáàkì tí wọ́n ṣe fún yín kílẹ̀ tó wárí mọ́sálásí tẹ́ ẹ sọ pé ẹ lọ rí kírun ẹ lọ rí dúpẹ́ ẹ tún dẹni tí ó jókòó táwọn àfọwọ́ sọ̀rọ̀ àǹdí rẹ̀ wọn àmọ́ sọ pé àwọn ń ké fatia àbí sẹ́ gbogbo tí wọ́n ń ké náà kí wọ́n ti tú ìbàjẹ́ pàdùn àbá máa ń gbà tá a wá gbẹ́kẹ̀lé àdúrà pé là ń gbà la fi ń survive lórílẹ̀ Nàìjíríà ebi Mẹ́kà tí wọ́n ti lọ rí gbàdúrà tí wọ́n tún pè ní àṣẹ ebi ní ẹ tilẹ̀kùn bẹ̀kún wọn gbọ́ wà mọ́ a jẹ́ pé kúrakúta alágbẹ̀dẹ kò júlé arọ́ lọ wọn ni wọ́n mọ̀ wà Mẹ́kà mọ́ ó pin bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ má jẹ́ káwọn ènìyàn ẹ má jẹ́ kí wọ́n dá ọ̀tẹ̀ ìjà sílẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni gbogbo wọn ti jọ ń jà láti Canada kí lẹ fẹ́ nígbà tẹ òpin ibi tẹ́ ń fẹ́ láyé ẹ ti débẹ̀ òpin ibi tẹ́ ń fẹ́ láyé kí lẹ tún fẹ́ jẹ kí lẹ tún fẹ́ dà àpèrè yẹn bẹ́ẹ̀ bá ṣe ṣe rere tẹ́ ẹ bá gbẹ́bẹ̀ ṣe inú ó dìtàn tí wọ́n kọ nípa tẹ̀yìn mo fi ẹ̀mí mi búra mo fi àpèrè Aláàfin mo fi búra ká ní bàbá wa ikú bàbá ìyá Adéyẹmí Aláàfin wọn ò bá tí ì kú dèní tí wọ́n tún lọ́dún kan méjì sí kó tó di pé wọ́n kú ni bàbá ó declare ara wọn pé oníṣẹ̀ṣe làwọn pàwọn ò kírun mọ́ ẹ lọ rè dúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹ parí ẹ̀ sílé Ifá Ṣàngó nìyí o tí wọ́n bá ní Aláàfin ò ní bí ni ká máa tán wá ọlọ́ọ̀lọ́lá kiri nígbà Aláàfin ti bí ní tẹ́ ti wá dépò ìrìnàjò ń kí alẹ́ tó ń wá ká ọlọ́ọ̀lọ́lá lẹ̀ tó ń wá ká o wọ́n ti tilẹ̀kùn Mẹ́kà o ààbò ẹ̀kọ́ ní ń bẹ lórí ẹni tó bá sọ̀rọ̀ pé mọ́sáàsì àkọ́kọ́ pé Ṣàngó lọ́kọ́ nílùú Ọ̀yọ́ ààbò ẹ̀kọ́ ní ń bẹ lórí ẹni bẹ́ẹ̀ kì í sọmọ kóòtù òjìrè ẹ má jẹ́ wọ́n dọ́tẹ̀ sílẹ̀ láàrin yín ògèdè gbogbo wọn lárí tani màá wí tí wọ́n fi àpáàdì bìrìkìtì wọ́n sì fi bo tiẹ̀ mọ́lẹ̀ wọn kálukú wà ń jáde wọ́n ń yọnu sọ Aláàfin Ọ̀yọ́ òun ló lórí aládé adé ètè wo ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwa Ọ̀yọ́ rèé ǹjẹ́ ọ̀ranyàn tá a lọ́jọba àkọ́kọ́ nílùú Ọ̀yọ́ yìí sófìrà rẹ̀ jẹ ni sóun ló dẹ́ra rẹ̀ ládé sóun ló múra ẹ̀wọ̀ pọ̀ bí ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí lọ́jọ́ tí ọ̀ranyàn jẹ iná ti sọ pé ẹ̀yin fẹ́. pé ẹ̀yin fẹ́ kọ̀ọ̀kan yín. àwọn òyìnbó ni wọ́n bà nǹkan jẹ́ èyí tó fi wá yẹ ká jókòó kí àwọn tí wọ́n jẹ́ òpìtàn kí wọ́n jókòó àwọn babaláwo kí wọ́n jókòó káwa máa kífá láti máa fi yọ nínú tàn ẹ́ jáde ká gbé tàn ìrìn àjò kalẹ̀ torí wọ́n ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtò gbé dání tó lérò pé tàn ní irọ́ ni onípópó ọmọ ọ̀ranyàn ni ọmọ ọ̀ranyàn tèwo ọmọ Odùduwà tèwo onípópó tẹ̀ ń sọ̀rọ̀ ọmọ Ọbàtálá ni onísàbíàbí kò tiẹ̀ wá tán mọ́ Oòduà tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lù èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìrìn àjò kan àpèrè Ọọ̀ni tó jẹ́ pé olú ni tó létà di Ọọ̀ni ó létà di ni o ẹ mọ iye ọba tó ti jẹ tó jẹ́ pé olú ni wọ́n
sẹ́mi lọ́mọ tó yàn o tó pójú owó ọmọlúàbí ṣebí ní gbogbo apáta là ń kílèmù lẹ́nìí là ń sọ pé ajé àbí. àpèrè Ọọ̀ni mo ti sọ rí mo ní Ọọ̀ni kì í sọba òrìṣà ni àpèrè yẹ orí ìtẹ́ yẹ Ọbàtálá ló ní bó ṣe wá jọ́ Bàtálá Ọ̀rúnmìlà ti pín ìtàn ti pín wọ́n ní kábíyèsí aláṣẹ igbákejì kínní igbákejì òrìṣà a jẹ́ pé bí ọba bá di Ọ̀yọ́ mú tó bá jẹ́ pé Ọ̀yọ́ ńlọba jó lórí ọba Ọọ̀ni ni ó fi jẹ àwa ń pìtàn àwa ń dorí ìtàn kodò là ń sọ pé alágbára ni ó wá láti fẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ọmọ ní bẹ ńlé ẹ̀gbọ́n ní bẹ níkẹ́ sóò nìkan wá lọ́mọ tó dá lódùdú àyẹ́bí àgbẹ̀ onìkan lọ́ lágbára kọ́níkálukú náà wá máa jàgbà ká máa fàgbà yín lágbà yẹn ká fi máa jàgbà láàrin ara wa pé lágbájá mo jù ọ́ lọ. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin alágbàdé ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílẹ̀ kóòtù òjìrè níbi tá a bá dé yìí kí ló dé tọ́jà pé àti ẹ̀ láfojúsùn ìtànsí yẹn kí la fẹ́ gbà mẹ́ ẹ sì jẹ́ sọ kíní kan fún yín ète ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn ète àwọn mùsùlùmí ni ète ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn ète àwọn ará abíni torí pé wọn ò fẹ́ káàrin wọn gún wọn mọ̀ pé táàrin wọn bá gún omi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ kíyèsí o bàbá kíyèsí tá a bá ń bá a lọ bẹ́ẹ̀ tá a ń fà á já lọ bẹ́ẹ̀ tá a ń sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a ń sọ pé ẹ̀yin kinní kan ẹ̀yin ọmọ sàn ìní kókó báyìí tá a ń sọ bẹ́ẹ̀ sọ́ba aládé táàrin wọn ò gún àwọn tí ọ̀rọ̀ yẹnu wọ́n wà ráàyè láti súgbà ká ọba wa lágbájá ṣe rí i pé inú ẹni tó fẹ́ràn yín làwọn àwa ẹ̀yin oníṣẹ̀ṣe Ọ̀yọ́ oníṣẹ̀ṣe àgbáyé ẹ̀ gbá kíyèsí ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ yín ni Aláàfin Ọ̀yọ́ ti dórí ìtẹ́ bàbá ẹ̀ àwọn àjọ kan wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti ń súgbà ká ẹ̀ wọ́n ti ń ṣe ń tágbára wọn ká àwọn mùsùlùmí ọ̀dákẹ́ oníkálukú ń sọ gbogbo tí wọ́n lè fi súnmọ́ ba ẹ̀yin tẹ́ ẹ dóníṣẹ̀ṣe kí làwa ń sọ kí làwa ń wí tí a bá múra tí ayé bá fi lè sọ fún apẹ́sẹ́ bí n tẹ́ ẹlẹ́ẹ̀ fífá mú iná ní í ṣe báyìí orí bú ọ̀rọ̀ ni o táyé bá fi lè sọ pé ṣe bí n tẹ́ ẹlẹ́ẹ̀ fífá mú àbí sẹ́ẹ̀ fífá mú mọ́ torí pé àwọn ń sọ̀rọ̀ àfífámu mọ̀ dákẹ́ ni o torí wọn ò tójú mi dáa wọn ò sí mẹ́ ṣùgbọ́n mo gbà wọ́n gbọ́ ìjìyàn ṣùgbọ́n tá a láàfífámu yẹn kò yẹ kọ́ lálébù bí ó tiẹ̀ lálébù ká lè bu ọ̀bẹ mọ́ pọ̀ ẹ wọ ọba olúwo ó tiẹ̀ tó dáná kan lánàá àbíjẹta mọ́tò ìjọba ọlọ́sùnná mọ́tò ìjọba ó sunná ẹ̀ tí lórí afẹ́fẹ́ èmi ò sọ̀rọ̀ pé irun ṣùgbọ́n tọmọdé tọba búròkó tọba bójú ẹ̀ lóòjọ́ kọ́ lolúwérí ọjà òòjọ́ kọ́ lolúwérí ọjà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ àwọn òyìnbó ti bà nǹkan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó gbé dání tó lérò pé ìwé ìtàn ni tó o bá sọ lásọ̀rù tó o bá dẹnu mọ́ àwọn èèyàn ọgbọ̀n sọ pé jókòó ńbẹ̀ nítorí sọ̀rọ̀sọ̀kúsọ ni àpèrè ìlú Ọ̀yọ́ ti Ṣàngó ni èmi ọ̀lọ́pọ̀rọ̀ tí mo fẹ́ sọ gbogbo wa lọ́yà la padà dọba ọ̀pọ̀lọpọ̀ abúlé ọ̀pọ̀lọpọ̀ ìletò a ti sọ gbogbo wọn náà dọba wọ́n ti dọba gbọ́ntọ́ yẹ ká àkíyèsí gbogbo itif ti ń bẹ níjẹ̀ṣà pàtàkì lórí tí wọ́n bá kí wọ́n pátá kíkì wọn wọ́n wà padà darí ẹ̀ padà sí kìtì kí ni tí ń fà láti fẹ̀ni tá à ń sọ kìí ṣe fẹ́ eléyìí o Ifẹ̀ yìí kọ́ o Ifẹ̀ eléyìí tọ́kàn ìdílé eléyìí o òǹdáyé ń bẹ akànlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí fẹ́ ṣe wà nìyẹn o Ifẹ̀ yìí kọ́ o tẹ́ ń sọ̀rọ̀ Oòduà tá ń pariwo Oòduà tán àìmọye àwọn ènìyàn tó ti jọba kó Oòduà kó tó wá yí kàn án kó tó yí kan ẹ jẹ́ ká kíyèsára ète àwọn arábìnrin kíjà ó ṣẹlẹ̀ láàrin ọba kìíní àti ọba kejì ẹ jẹ́ ká gba ìrọ̀rùn ká gbà láàyè ẹ jẹ́ ká gba ìtùnú ẹ jẹ́ ká gbà láàyè ẹ jẹ́ ká gba ìbágbépọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ jẹ́ ká gbà láàyè tá a bá ṣera wa lọ́kàn ìtọ́jẹ́ ogun tí ń jà wá tí rọ̀ kẹ̀kẹ́ rẹ̀ tí ò jẹ́ ká sùn tí ò jẹ́ ká wo á lè mè ìtọ́kàn nínú ẹ̀ láti gbógun tì í á tù á gbà fún wa láṣẹ ìdùnnú rẹ̀ ó ṣẹlẹ̀ abọ́rẹ́ làbẹ́ ilẹ̀. ẹ já gbọ́ díẹ̀ ẹ já gbọ́ ohun táwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ tí Ifangelist yìí sọ lórí àwọn kábíyèsí ńláńlá méjì yìí onílàákàyè ni àwọn ọba méjèèjì yàtọ̀ sí ọba kan òkè ọ̀hún tó ń fi àṣà Yorùbá wọ́lẹ̀ torí àtẹnujẹ àti owó àìlójútì tó ń gbà ní Saudi Arabia. Olúbánjọ Èṣùọlá ló sọ̀rọ̀ yìí. Adáramọ́lá Dayọ̀ wọ́n fẹ́ kó sínú ọba Ọ̀yọ́ tuntun yìí ni
láti ba ọ̀nìrìṣà jẹ́. Wàhálà ìjà kankan kò sí láàrin Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú ọba Lámídì Adéyẹmí tó wàjà. Kò sí ibi tí ọba Adéyẹmí lọ tó ti kó àwọn oníṣàngó sẹ́yìn pé kí wọ́n máa pariwo pé olórí ọba ilẹ̀ Yorùbá lòun. Ẹ bá wa bẹ àwọn Ọ̀yọ́ pẹ̀lú àwọn tí wọ́n pa ìtànkítàn pé kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá. Rasheed Gidado ní Ọlọ́run kò ní gbà fún àlàáfíà làwọn ń fẹ́ nílẹ̀ Yorùbá. Ọba Okùn Adéṣíjú Adé àti ọba Lámídì Adéyẹmí jẹ́ àti tí wọ́n fi sípò padà. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́mọdé méjì tí wọ́n wà lórí àléfà lónìí nífẹ̀ẹ́ àlàáfíà àti ìdàgbàsókè. Tí ògiri kò bá lanu, aláǹgbá kò lè ráyè wọbẹ̀. Ìwọ gan ọ̀rọ̀ òpònú ló ń sọ lẹ́nu. Ṣé ìtàn gidi ni èyí tí Yorùbá ronú? Sunday Adétáyọ̀ Àrẹ̀mú Lékan Ìṣọ̀lá ló sọ̀rọ̀ lẹ́yìn kí Sunday Adétáyọ̀ tún sọ̀rọ̀ yìí. Sunday Adétáyọ̀ ní Yorùbá ronú kì í ṣerú àkókò yìí tí Elédùmarè ń fi àwọn tó nífẹ̀ẹ́ ìlú àṣà àti ìgbéga ẹ̀yà wọn lọ́kàn sórí àpẹ̀rí lẹ fẹ́ dá ìjà sílẹ̀. Mo fẹ́ kó yé àwọn aláyọnu sọ pé àwọn ọba wa ò wá jọba láti jà fún ara wọn ṣùgbọ́n láti dáàbò bo ìran Yorùbá kúrò lọ́wọ́ amúnisìn àti láti gba ògo ìṣáájú ìran Yorùbá padà àti and together they are serving kábíyèsí o. tó lára àwọn ìtalẹ̀mú lára ohun tí àwọn èèyàn sọ rèé o tí wọ́n fi sórí ayélujára. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo àwọn ohun tí Ifangelist yìí sọ? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.